morning, good afternoon, good evening, my lovers all over the world, wherever you're watching me from. My name is Remember Balawo International. My good family, I would love to teach you this forgiveness of others. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà, ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Tá fi rí owó, tá fi rí ọlá ló wà ní kíní. A máa fi rí owó ni. Iṣẹ́ ìdájú ó confirm. But tó bá lè rí iṣẹ́ ẹ̀yin babaláwo àfáà wòlíì pastor, but before you do it, what you need to do, help me to share it. Help me to share it. Share this stuff. You have to share it. The reason why I'm saying you should share it, I don't want you to disturb me. That's the reason why. Go share. Share. And go and join Babalawo International TV. Ẹ pè mí sí bele. Ó pẹ̀lú kan tí mo fi pa fóònù mi, báwo fóònù yìí sí mo ti pa. Because ẹlòmíì sọ pé ó fẹ́ béèrè question lọ́wọ́ mi. Ẹlòmíì sọ pé ó fẹ́ béèrè ilé lọ́wọ́ mi, tó fẹ́ béèrè tọ̀hún lọ́wọ́ mi, kí ló fẹ́ béèrè lọ́wọ́ mi. Ju lórí ọ̀rọ̀ kan tí mo ti post lọ. Ó pẹ̀lú kí mo máa fi farabalẹ̀, máa fi kọ́ yín nìkan. Ẹlòmíì sọ pé mo farabalẹ̀, mi kí nìkan mi bá padà gbé fóònù. Wo di nọ́mbà mi wà lórí page mi. Ẹ̀tún wá náà àwọn ìkàtó rù máa pe nọ́mbà lórí kẹ́ ẹ̀ ní farabalẹ̀ kẹ́ lísì sí fídíò kẹ́ gbọ́ nọ́mbà mi ẹ máa béèrè nọ́mbà lọ́wọ́ mi again. Máa béèrè kan lọ́wọ́ mi nígbà yẹn máa ṣe fún ẹ. Ntùgbọ́ má lè sìn wo o lè léyìí òkùnkọ̀ mi bá ti kọ́ ẹnì kan bá ti pọ̀ o fẹ́. I don't have time. The only thing, the only person tí máa ní táì fún láti gbọ́ tiẹ̀ òun ni Ọlọ́run bá òkè àtàwọn òòṣà tó rán mi iṣẹ́. Kí ni reason máa fi sọ bẹ́ẹ̀ òun ni pé òun ló rán mi iṣẹ́. Òun ni mo fi ń bẹ̀bẹ̀ fún Olúwọlé, òun mo fi ń bẹ̀bẹ̀ fún àwọn èèyàn tó wá sẹ́dọ̀ mi pé kó lè bá mi jọ kó bá mi tú wọn lẹ̀ lọ́wọ́ oṣù àti àjẹ́ láwọ̀ àti aṣenibánirárò. So mo bẹ̀ mo rọ̀ ẹ́. Anytime bá ti rí any video, make sure you share it. Àdúrà gbà wà á ti ẹ̀ṣẹ̀ láyé. Wo ọmọ ìyá mi kọ́kọ́ lọ wá ejò paramọ́lẹ̀ tó máa pa lọ́wọ́ bójẹ́ gbígbẹ ní bójẹ́ tútù lọ́wọ́ wá jẹ ejò paramọ́lẹ̀ gbé sínú apẹ bójẹ́ káyẹn mú orí ológbò tó bá tóbi tó nínú sára mú lé lórí. Kí ló máa wá lọ́wọ́ orí ekun asín bó bá ra asín gé orí ẹ̀ mú orí ẹ̀ sí sílẹ̀gbẹ́ ẹ̀yọ̀kan péré. Wá àìdán wọn pè kíni kan ní àìdán èdè wọn lẹ́wọ́ mọ́lẹ́ máa gbogbo kò tó mẹ́ra yìí gbogbo ẹ̀ alákọ̀ọ́lá èdè wọn lẹ́wọ́ mọ́lẹ́ máa tẹ̀ra mùsílẹ̀ mú àìdán ẹ̀yọ̀kan mùsílẹ̀gbẹ́ kí ló máa tó wá sí iṣu ẹ̀lú a máa pe iṣu kan ní iṣu ẹ̀lú wà lọ wá ó lè bèèrè náà lẹ́wọ́ mọ́ tó máa ní alọ́ba ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ mùsílẹ̀gbẹ́ tó bá lè ṣe gbogbo ọkọ̀ yìí bèèrè lọ́wọ́ alẹ́ wọn báwo ló ti lè ṣe ọmọ bá ẹjọ́ ń bẹ̀ abáyẹ̀rọ tó bá rojú owó because of o ti stingy jù o sì sí pátá díẹ̀ ti yá kò kọ́ mi síjì ayé ọ̀tá ẹ̀ tó ta kò kọ́ mi tó o bá ṣe wá síbẹ̀ yẹn wáyé wá kó gbọ́ ọkùnrin sí inú apẹ̀ ẹ̀bẹ̀ yẹn wọ́n wá lọ wá ewé kí la máa fi mí ṣe ewé yẹn ó dàbí kó fẹ́ ní ẹ̀gún sára kékeré ní ewé yẹn wọ́n wá ṣe kí ni wọ́n wá dà lé orí kí ni ẹ̀ mọ́lẹ̀ wọ́n wá ewé ẹ̀gẹ́lẹ̀ wà tó dà funfun ewé ẹ̀gẹ́lẹ̀ funfun wà tó dà lé lórí mọ́lẹ̀ kí ló máa ṣe ọmọ ìyá mi mú ọ̀tá rẹ̀ kan sí jó tó bá ti wá jó bá kúnná bá ti wá jó tán wọ́n wá ṣe kí ni wà ń lọ bá ti wá jó tán wà á sọ sórí kan á tutù bá ti tutù wà á lọ bá ti wá lọ rọ sínú kan láàárọ̀ kùtùkùtù àárọ̀ kùtùkùtù ọmọ ìyá mi wà lọ wá ọmọ orí ìyá ẹ̀ gbé ìyá ẹ̀ sọnù ọmọ orí igbá ni o
òun ló máa bó ẹ̀kọ́ sí bó ẹ̀kọ́ sínú ẹ̀ wọ́n á máa wọ́n kíní tó lọ yẹn ẹ̀bù tó lọ yẹn wọ́n á máa wọ́n lé lórí wọ́n á máa fọwọ́ ẹ̀ máa pò máa fọwọ́ ẹ̀fọ́ wọ́n á ṣàdúrà sí kò ní ìdíkú gbogbo mi sí o wọ́n á ṣàdúrà sí ọmọ ìyá máa kó jẹ wàá jẹ ó bá tó wá jẹ ọmọ ìyá mi ó fi tó kùn sí ìfọlọ́run tó lè máa jẹ every 3 days láàárọ̀ ó lè jẹ́ kó jẹ́ but ó da nígbà tó bá lo iṣẹ́ yẹn ó lè kọ́kọ́ sáfóbìnrin díẹ̀ kó wá wo ọ̀kan tó lọ́ máa ṣe tí ọ̀nà bá dé mú ẹ tí gbogbo bá dí tán ọmọ ìyá mi ọ̀nà ńlá o tí ọ̀nà bá dí mú ẹ kò sí bóyá ọ̀nà bá lè dé mú ẹ tán tí bóyá ọ̀nà mo ṣe sí onílé iṣẹ́ ìlé náà tí bóyá òrùbẹ́ kò sí bóyá ọ̀nà bá lè dí mú ẹ tó ọ̀nà ńlá fún ẹ there's nothing you can do ọ̀nà ńlá fún ẹ ìgbìyànjú sí kókó ìwọ tó sọ pé wo lè ṣiṣẹ́ wo lè ṣe tọ̀hún wo lè ṣe tibí wo lè ṣe tọ̀hún ìgbìyànjú sí kókó àwọn ló ń pa àwọn ó gbà ẹlòmíà ó gbà kó lọ máa ya owó káàkiri ilé ààbò ẹ lásìrì owó mélòó ló yá ọ̀làjà owó lápò káàkiri ààbò ẹ lásìrì go and do that ayé bá ààbò ẹ lásìrì olùwàdé máa bọ̀ ẹ́ láṣìírí ọ̀nà ńlá fún ẹ o so gbogbo èèyàn ọmọ ìyá mi lẹ́yìn lọ ojú ẹ̀ babaláwo orí kíní ìsìn orí babaláwo tánà TV máa pòsẹ̀ sí kọ́mọ sọ fún bá ti sọ fún ẹ bá ti sọ pé ò gbọ́ ìwọ ló mọ̀ máa kà sí ẹ̀ sí ẹ̀ẹ́dẹ́dá àkáǹtì ni old àkáǹtì ni màá sì lè sí ẹ̀ sí àwọn another ìmí so go and do that God Almighty is going to be with you number mi lè 081 081 222 14891 081 222 14891 God bless you orúkọ mi náà kò yí padà babaláwo ìtànàṣẹ ọpọlọ nílé ayé o gbọgbọ́n ilé ayé gbọgbọ́n báwọn èkó gbọ́ báwọn èkó má gbọ́ okùn ẹ̀ okùn owó ẹ̀ okùn kádàrá ẹ̀ okùn sọ èmi ti ṣe tèmi ìtọ́lọ́run mi ni mo ṣe olúwalémọ̀lẹ́ ọba tó lómi àtọ́dàjẹra àtúnmílẹ̀ lọ́wọ́ ṣó lọ́wọ́ àjẹ lọ́wọ́ ẹlẹ́bọ lọ́wọ́ lógún lọ́wọ́ àtọ́láyé ọ̀nà ńlá fún mi máa ṣorí láyé ogún mi àbúyọ ìyá máa tàn máa gbé kan rí iṣẹ́ láyé mo sọ wà rí bẹ́ẹ̀ mo fẹ́ ṣiṣẹ́ ni o mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo ní kí n sáré post iṣẹ́ yìí báwọn ẹ̀ kò ṣe báwọn ẹ̀ kò má ṣe o èmi fi táìmù mílẹ̀ mo fi táìmù tó fẹ́ fi gbọ́ tó rí lórí mo wá fi kọ́ ẹnì kan wá ní òní ṣe ẹ̀ báwọn ẹ̀ kò ṣe ẹ̀ báwọn ẹ̀ kò má ṣe ẹ̀ èwo ló mọ̀ òògùn rẹ̀ pé ó lè pè mí kí n bá ẹ kọ́pì ẹ̀ kí wọ́n á dá ẹ lóhùn ó lè pè mí òkú wọn mi sẹ́ I will not do that share it to your world ó dàbọ̀ eré o kàǹkà.